Salam alaikum. Ìgbòho ló sọ̀rọ̀ sà. Ìgbòho ṣà. Mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ni pé ẹ ṣe iléyá 3 years tó kọjá. Yes, ẹran tí wọ́n kó wá táwọn guys yín kó wá ẹran ẹ̀ pọ̀ bàjẹ́. Mo really appreciate gan. Mo dẹ̀ tún ní kí n dúpẹ́ lọ́wọ́ yín pé last year náà o ṣe rí nígbà tó máa kẹ́ran ẹ dé wọ́n tẹ̀ tètè kó dé láàárọ̀ kó tó di pé mo lọ kí dì but alájẹ dúró mọ̀ kọ́ ṣẹlẹ̀ ní pé aago 4 ti ń lọ lùbáàdé àti kí dì kọjá àwọn ọmọ yẹn wọn ti kẹran dé bó ṣe máa ń kéde so mo ní bí a kì í ran yín létí sá ẹran tí ẹ máa ń kó wá ní iléyá wọn ẹ̀ tí kò dé aago 4 dẹ̀ lọ ń lù báyìí tó wọn á ní kí n pe ìran ilé sí pé ṣé ẹ fi rán wọn ni because bẹ́ẹ̀ ọ̀dọ̀ ló dá ọmọ ẹ dúró kò yé mi ni sà ó kẹ́ gbàlejò àwọn ọlọ́pàá wọ́n lè wá àwọn ọlọ́pàá náà máa ń rìn káàkiri oníjẹkújẹ ẹ̀wọ̀n náà wọ́n lè wá jẹ wọn léyà lọ́dọ̀ yẹn a lè blame wọn kí lẹ sọ ẹ̀mí pé àwọn ọlọ́pàá wá kó àwọn ẹran iléyá wọn kó lọ alájẹ hold on hello ọlọ́pàá wọn wá sọ́dọ̀ yín wọ́n pàṣẹ gbogbo àwọn ẹran iléyá wọn wá kó lọ ní òtún wọn gbà tẹ ọlọ́pàá tún kẹran mérò.